lórí ọ̀rọ̀ tí ọ̀kan lára ọmọ Aláàfin Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí sọ pé kí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin má ṣe sọ̀rọ̀ tàbí dárúkọ bàbá òun nínú fàákájà tó bá ń fà lórí ẹ̀rọ ayélujára ni Lizzy Anjorin bá wọ́ ọmọọba tuurutu lórí ẹ̀rọ ayélujára. Ẹ gbọ́ ohun tó sọ. Ó bá kọ́bọ̀ irú ìwọ játijàti jálajàla ló máa ní kó má sọ̀rọ̀ Aláàfin lọ. Ó tún wá jẹ́ àwọn ọ̀tá Aláàfin ọ̀dọ̀ wọn ló ti lọ ṣe fídíò. Ojú gbà mí ti fún gbogbo nǹkan tó ń ṣe f'Aláàfin of Ọ̀yọ́ wàá rí repercussion tí ẹ ti rí. Òun ló ṣe ń fẹsẹ̀ súnlẹ̀ kiri nínú ayé tó jẹ́ èèyàn tó ṣe ń borí burúkú kiri. Nígbà t'Aláàfin wà láyé nǹkan oríire mélòó ni bàbá gbé kalẹ̀ tán rí ẹ̀ lọ. Social media. We would like to keep the legacy of our father, in a very. Aláàfin of Ọ̀yọ́ never lived a low life like you. Aláàfin of Ọ̀yọ́ lived a very high standard life, and when he was alive, Aláàfin, then he was used to cyberbullying. They dragged him. He was a very strong man. Aláàfin of Ọ̀yọ́ is one of the strongest men in Africa, in the world. He died at 80s or 90s. You don't understand? Aláàfin of Ọ̀yọ́ is used to all this life. Irú àwọn ẹ̀dá kẹ́dà játijàti bíi titi ẹ. In fact, ara Aláàfin of Ọ̀yọ́ làwa ti kọ́ béèyàn ṣe lè brave, bó ṣe lè fèsì ọ̀tá. Orí Aláàfin of Ọ̀yọ́ tó wà ńbẹ̀ nísìn mi ò dá sí wọn. Because kí n tó lè súnmọ́ yàn mo máa fẹ́ mọ level of loyalty ẹ̀. Tí n bá kọ̀ rí pé búlì pọ̀ lórí Aláàfin yẹn gbà mí kọ̀ lé ní ẹ má jẹ́ ká dárin àwọn ọba wa rú bla 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 bla. So legacy wo ni wọ́n níjà ni? Sọ fún wa ohun tí wọ́n ṣe nǹkan ẹyọ kan tó ti ní nígbésí ayé ẹ tó fi ń gbé legacy Aláàfin. O mọ̀ pé torí ọmọ ilé tó máa ya olórí burúkú la ṣe máa ní ọmọ àlè tó máa straight orí ọmọ ilé tó fẹ́ yọ olórí burúkú. O mọ̀, you were so pained. Wọ́n bá ń sọ̀rọ̀ nípa legacy Aláàfin of Ọ̀yọ́. Lizzy Anjorin, I'm a legacy of Aláàfin of Ọ̀yọ́. O fẹ́ gbọ́rùn ara ẹ̀. O mọ̀ pàrọ̀ náà mọ̀kàn díẹ̀. Máma bá débi pé o máa gbọ́ sórí ayé rẹ̀. O jẹ́ ara máa ṣe sọ, o jẹ́ sọ gbogbo ìgbésí ayé ara ẹ̀ di kí náà ti ń pè ìṣonú ẹ̀kú. Máa ṣọ́ra ẹ̀. Aminat Adébísí. So it was confirmed she actually collected money from Iyabo Ojo to come and vomit all this trash. So ẹ má bínú ẹ̀yin èèyàn wa, ẹ má bínú, ẹ mọ̀ pé kọ́lọ́run ọba láàánú kó ṣàánú wa. Tí bàbá bá dáa, àwọn ọmọ inú ẹ̀ máa dáa. But àwọn bíi àtọ̀húnrìn wá tán adopt tí wọn lóyà, kò sí nǹkan tí wọn ní fẹnu ara wọn sọ. Ó ti Iyabo Ojo ti promise ẹ̀ ní role nínú Ashana movie. Ẹ má bínú tó ti yẹn owó tó gbà coins tó gbà ni. Ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ bí ọmọ. Asset also to meet you well. Hadrianto. Hi everyone. Ṣé kò rọ́ǹgì nínú 2026 kéèyàn gbérú wíìgì olórí burúkú báyìí sórí? Ọmọ ọ̀bànújẹ́ tí ó lè defend bàbá tó lóun wá tó ní ká má rántí bàbá dáadáa mọ́. Ẹ gbọ́. Aláàfin of Ọ̀yọ́ ikú bàbá yèyé Lámídì Adédìbú, ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe, ọmọ òfò tó fò gbọ́dọ̀. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sí ohun tí arábìnrin Lizzy Anjorin sọ fún ọmọ ọba Aláàfin?